A kú dédé àsìkò yìí, yóò dára fún alágbára Ọlọ́run ọba àràjẹ jẹun. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣọjọ́ ajé Monday, ọjọ́ 21 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká ṣe omi mu tútù, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, òun mà ń ló ti sọ ojú wòye rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bó ti rí lọ́wọ́ báyìí. Ó ní lótìtọ́ àti lódodo lásìkò tí òun wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún, lápọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé ètò ààbò ó ti mẹ́hẹ̀. Ó ní ṣùgbọ́n kò tí ì burú tó bó ṣe burú lásìkò tá a wà yìí. Ọbásanjọ́ ní bá a bá gbé yẹ̀wò sí ẹ̀gbẹ́ ara wọn bí ẹni èèyàn fi oorun àti ikú wéra wọn ni o. Ó ní bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti rí lásìkò yìí kò fún ẹnikẹ́ni ní ìfọkànbalẹ̀. Ó ní ó dàbí ẹni tó finá sóró òrùlé tó lọ wọlé sùn ni. Ó ní owú ń bẹ lóko lóńgẹ́ tí kala rẹ̀ gan rèé ewu ni o. Ó ní ètò ààbò lábẹ́ ìjọba tó ń bẹ ní ìta lọ́wọ́ báyìí àti ìjọba àná èyí tó kó gbá wọlé, ó ló ti mẹ́hẹ̀, ó sì ti kọjá nǹkan tí ẹnìkan lè fọwọ́ lẹ́rán láti máa wò báyìí. Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Bauchi lásìkò tó lọ rèé káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan èyí tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed tó ṣe, tí Ọbásanjọ́ sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. Lára àwọn nǹkan tí Ọbásanjọ́ mẹ́nubà tó ṣokùnfà ètò ààbò èyí tó mẹ́hẹ̀ ní àwọn ọmọ léńjeléńje tó yẹ kí wọ́n wà nílé ìwé, ṣùgbọ́n tó jẹ́ pé púpọ̀ nú wọn ni ò sí nílé ìwé tí wọ́n fi ẹsẹ̀ fọ́ káàkiri ìlú kiri. Ó ní púpọ̀ nú àwọn ọmọ wọ̀nyí ní ọwọ́ wọn ti dilẹ̀ tí èṣù sì ti bẹ̀ wọ́n wò. Ó ní àwọn gan lógun Boko Haram ọjọ́ ọ̀la bí ìjọba àpapọ̀ lèyí bá kọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Ọbásanjọ́ èyí tó fi ẹsẹ̀ kan dé ààfin Emir ti ìpínlẹ̀ Bauchi, eyín Alhaji Ridwanu, eléyìí tí Ọbásanjọ́ ṣe lẹ́ńbẹ̀wò sí, ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, nítorí ibi tí ọ̀rọ̀ ń lọ ó ti di òwe àwọn àgbà tó ní bí ọmọdé bá ń gégi nígbò, àgbà ni yóò mọbi tí yóò wò sí. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ti bu ẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó ń tàn káàkiri orí ayélujára ní ọjọ́ àìkú Sunday àná bí iná nú pápá lásìkò ẹ̀rùn gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ àti ayédèrú ìròyìn èyí tí wọ́n ní ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ilẹ̀ yìí Lieutenant General Taoreed Lágbájá wípé ti jọ́lọ̀ ọba nípè ní nǹkan bí wákàtí 48 sẹ́yìn ní ilẹ̀ òkèrè nílé ìwòsàn kan tí ẹnikẹ́ni ò mọrúkọ rẹ̀ látàrí àìsàn jẹjẹrẹ èyí tí wọ́n ní ó ṣekú pa ọ̀gágun ọ̀hún. Ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti ní ìròyìn náà eléyìí tó dédé tàn káàkiri orí ayélujára látọwọ́ ayédèrú àwọn oníròyìn àti àwọn tí wọ́n wá nǹkan tí wọ́n jẹ kiri. Wọ́n ní ìròyìn náà irọ́ gbu ló wà níbẹ̀. Wọ́n ní kokoko lára ọ̀tá lè, irọ́ ikú là á pa má dá àdá ò ní kù. Wọ́n ní irọ́ ikú là á pa mọ́ òkè ò ní kù o. Kokoko báyìí ń lára ọ̀gágun àgbà iléeṣẹ́ ológun lẹ̀ yìí wà, Lieutenant General Taoreed Lágbájá o. Wọ́n ní kokoko lára ọ̀tá lè, bàbá ń bẹ láàyè níbi tí ti ń fi ẹ̀kọ́ tòun ti mẹ́mẹ́ tí ti ń fi ń sara rédíò. Wọ́n ní nǹkan kan ò ṣe é. Wọ́n ní àwọn rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kẹ̀yìn sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri. Wọ́n wá rọ àwọn ènìyàn wípé kí wọ́n ṣèwádìí ohun gbogbo síwájú kí wọ́n tó máa gbé síta o, àti wípé ohun tó burú jáyì ní kí wọ́n máa parọ́ ikú mọ́ àwọn tí wọ́n jẹ́ jàǹkànjàǹkàn nínú iṣẹ́ ológun tàbí láwùjọ. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tó burú jáyì. Wọ́n sì ṣèkìlọ̀ wípé tá a bá rí èyíkéyìí oníròyìn èyí tí ọwọ́ pálábá rẹ̀ bá sége tó ń tẹ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri,
wọ́n ní wọn yóò fi mú onítọ̀hún fọn fèrè. Lákòótán nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí, wọ́n ní àlàáfíà báyìí ni ọ̀gágun ọ̀hún wà, eyín lágbájá o ló wà, nǹkan kan ò ṣe wọ́n, ó ń bẹ láyé, wọ́n ń bẹ láàyè nínú àlàáfíà ara èyí tó péye, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí bí wọ́n ti taari ìròyìn náà sóde lówùúrọ̀ kùtùkùtù òní. Látàrí ọ̀wọ́n gógó gbogbo nǹkan eléyìí tó ń bẹ tó sì ti kó ọ̀pọ̀lọpọ̀ ìnira bá ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó fà á kí ènìyàn má lè jẹ oúnjẹ ẹ̀mẹ́ta àjẹyómọ́ lórílẹ̀-èdè yìí, tó fi jẹ́ wípé ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀kan ńlọmọlúàbí orílẹ̀-èdè Nàìjíríà ń jẹun lásìkò tá a wà yìí, èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi kọ́ ọ̀rọ̀ epo ọ̀wọ́n gógó èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lọ́wọ́ báyìí lọ́rùn. Báyìí ni àwọn oníròyìn ni wọ́n jáde lọ sí ìgboro ayé láti lọ rèé fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. Àbábọ̀ ìròyìn ọ̀hún ni wípé púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà báyìí ni wọ́n ti padà sí ẹsẹ̀ àárọ̀, gẹ́gẹ́ bí òwe tí wọ́n ń pa wípé bíwájú ò bá ṣe lọ ẹ̀yìn yóò ṣe padà sí, àti wípé bí ọwọ́ ò bá ṣe ṣán à ń kó sórí ni o, lórí wípé wọ́n ní púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ní kò ní ipá àti agbára láti ra ọṣẹ ìfọnu èyí tí a mọ̀ sí toothpaste mọ́ o, tó sì jẹ́ wípé pákò eléyìí tí àwọn ìyá ńlá wa àti baba ńlá wa tí wọ́n ti ń jẹ ní ayé àtijọ́ o ni wọ́n ti padà sí láti máa jẹ pákò ọ̀hún dípò láti máa lo ọṣẹ ìfọnu àti búrọ̀ọ̀ṣì èyí tí wọ́n fi ń fọ ẹnu. Látàrí ọ̀wọ́n gógó eléyìí tó jẹ́ wípé ọṣẹ ìfọnu ọ̀hún kò ṣeé rà mọ́ lọ́jà, wọ́n ní àfi àwọn ènìyàn tí wọ́n jẹun kánú nìkan ni wọ́n lè ra ọṣẹ ìfọnu ọ̀hún lórí bí ẹgbẹ̀rún 4, ẹgbẹ̀rún 5 náírà tí wọ́n ń tà á. Wọ́n sì ní púpọ̀ nínú àwọn èèyàn ọ̀hún ló jẹ́ pé ọlọ́mọ 7, ọlọ́mọ 8 ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí míì láàrin ọ̀sẹ̀ kan. Wọ́n ní bí wọ́n bá ra eléyìí tó tóbi jù nínú ọṣẹ ìfọnu náà yóò ti tán ni o. Wọ́n ní ìdí rèé tó fi jẹ́ wípé àwọn ti padà sí ẹsẹ̀ àárọ̀ nípa jíjẹ pákò èyí tí àwọn ìyá wa àti bàbá láyé ìjọ́ òní tí wọ́n fi kọ́ wa, tí wọ́n pè pé èèyàn ń rí o. Wọ́n ní orin ọ̀hún báyìí, wọ́n ní kódà gan jíjẹ pákò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún eyín látara igi eléyìí tá ń jẹ yìí. Wọ́n ní púpọ̀ nínú àwọn igi náà ló jẹ́ igi tó ní ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn lára, tó ń wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àìsàn nínú eyín tí ń wò sàn yàtọ̀ sí búrọ̀ọ̀ṣì tó ń ti ọṣẹ ìfọnu eléyìí tí àwọn ènìyàn tí wọ́n dára dé, ṣùgbọ́n tí ọ̀wọ́n gógó nǹkan ò jẹ́ kí wọ́n lágbára láti rà mọ́ báyìí. Ilé ẹjọ́ gíga tó ń rí sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó tó kalẹ̀ sí Ìkẹjà, olúlu ìpínlẹ̀ náà, ni wọ́n ti ju ọ̀gbẹ́ni kan Victor Ọ̀jọ́mọ tó jẹ́ olùṣòwò epo ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n 30 ọdún láti lọ rèé ṣe lórí ẹ̀sùn gbájú rẹ̀ ìwà jìbìtì èyí tí ọ̀gbẹ́ni Victor Ọ̀jọ́mọ ọ̀hún tó nílé iṣẹ́ kan tí wọ́n pè ní Fijom Nigeria Oil Limited tòun ti ilé iṣẹ́ rẹ̀ ni wọ́n ti gbé báyìí o, gẹ́gẹ́ bí ìdájọ́ ọ̀hún ti wà látọwọ́ adájọ́ Ramon Oshodi èyí tó dá ẹjọ́ náà lọ́jọ́ Ẹtì èyí tó kọjá yìí. Ló ní Ọ̀jọ́mọ àti ilé iṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe ìwà gbájú àti jìbìtì èyí tó wọ́ ọ̀hún lọ sí bíi mílíọ̀nù 350 náírà 47 million naira tó tún lé o, gẹ́gẹ́ bí wọ́n ti sọ o. Wọ́n ní Ọ̀jọ́mọ yìí òun pẹ̀lú ènìyàn kan tó jẹ́ oníṣòwò ní ọ̀rọ̀ òwò dà wọ́n pọ̀ àti ọ̀kátàkárà, tó sì jẹ́ pé yálà kó sọ òtítọ́, wọ́n ní irọ́gbu ló ń pa, ohun tí ò tó ní pera rẹ̀, tó sì ṣe àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi lọ ẹni ọ̀hún lówó gbà, tó wọ́ ọ̀hún tó ń lọ sí bíi mílíọ̀nù 350 náírà 500 ó lé o, 47.6 million naira ni wọ́n pe owó náà. Adájọ́ Òṣòdì ní ẹni tó bá ti hùwà tí ò yóò wù láwùjọ, dandan ni kí ojú rẹ̀ rí nǹkan tí ò yóò rí o. Wọ́n ní látàrí ìwà jìbìtì èyí tí Ọ̀jọ́mọ tó wù yìí, ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí lọ́rùn àti iléeṣẹ́ rẹ̀, lélẹ́yìí tí wọ́n ní òun fún ara rẹ̀ yóò ṣe ẹ̀wọ̀n 30 ọdún, ní ìgbà tí wọ́n ní iléeṣẹ́ rẹ̀ yóò san owó ìtanràn ẹ̀sùn 3 tí wọ́n kà sí lọ́rùn, mílíọ̀nù 2.5 lọ́nà 2 àti mílíọ̀nù lọ́nà 500 àti 500 ẹgbẹ̀rún lọ́nà 500 náírà 500,000 naira.
wọ́n ní láàrin 90 ọjọ́ bí iléeṣẹ́ náà bá kọ̀ láti san owó ọ̀hún, dájúdájú ìjọba àpapọ̀ ni yóò gbẹ́sẹ̀ lé ilé-iṣẹ́ rẹ̀. Òun sì rèé yóò ṣe ẹ̀wọ̀n 30 ọdún nínú ọgbà ẹ̀wọ̀n tó ń ti ṣe àṣekára bí wọ́n ṣe dá ẹjọ́ náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Awon fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Awon International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Awon International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ òṣèré sinimá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olúwaṣèyítán Alẹ́tilẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ṣèyí lọ, òun mà ló ti gbóòṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìgbésẹ̀ akin èyí tó ní ààrẹ Tinubu gbé o nípa yíyọ ẹ̀kún owó orí epo bẹtiróòlù kúrò pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Ṣèyí lọ tó jẹ́ adẹ́rìn-pòṣónú bó ti sọ ọ̀rọ̀ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ayé ìjọba Jonathan lọ́dún 2012 ni Jonathan ti gbà á lérò láti yọ ẹ̀kún owó orí epo ọ̀hún tó ní ṣùgbọ́n ààrẹ tí ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn ènìyàn kan ni wọ́n ṣe ìwọ́de láti tako ìgbésẹ̀ Jonathan lọ́dún náà lọ́hùn-ún tí wọ́n sì yọ ẹ̀kún owó orí epo ọ̀hún tí wọ́n ní wọ́n yọ tí wọ́n sì dá padà. Ó ní ṣùgbọ́n ní ìgbà tí ààrẹ Tinubu débẹ̀ yìí, ó ní bó ṣe yọ yìí ló dáa. Ó ní bí wọn yọ náà, ó ní kò sí ìgbà tí má kú ò ní kú o. Ó ní ká ní wọ́n ti yọ ẹ̀kún owó orí epo ọ̀hún sẹ́yìn ni. Ó láwọn ọmọ Nàìjíríà yóò ti kojú gbogbo ìṣòro ọ̀hún tí gbogbo nǹkan yóò sì ti padà bọ̀ sípò tí ìyà náà tí yóò ti bá wa lára mu o. Ó lámọ̀ lásìkò tí wọ́n yọ yìí náà, ó lóun yóò kàn rọ àwọn ọmọ Nàìjíríà láti ní ìgbàgbọ́ kí wọ́n sì forí tì wípé fún ìgbà díẹ̀ ni ìlà tí wọ́n kọ fún ìyàn ni bó pẹ́ bóyá yóò padà jiná tí yóò di ẹwà lójú ẹni. Gẹ́gẹ́ bí Ṣèyí lọ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún, ó gbé òṣùbà fún ààrẹ Tinubu tó ń tí ètò ìṣèjọba rẹ̀ lórí bí wọ́n ṣe yọ ẹ̀kún owó orí epo náà. Ó ní àsìkò tí wọ́n yọ yìí jẹ́ àsìkò tó dáa gbáà láti yọ ẹ̀kún owó orí epo náà. Gẹ́gẹ́ bí Ṣèyí lọ bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ̀yin ará, ìròyìn amúlùúdùn kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì, mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá, ọjọ́ ayọ̀ wa ò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.